Good evening, ladies and gentlemen. My name is Adelano Adekunle Solomon, aka Talufeku Babagba one before. But now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Konality. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Ekalesa, Kalema. Eba mi share life with see àwọn àfáà Ìlọrin. Ó pé ijọ́ mẹ́ta tá ti jọ sọ̀rọ̀ mọ́. A tún fẹ́ sọ̀rọ̀ lónìí. Tí ẹ bá wo tọ́pìkì kan tó ń fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ta ni Ọlọ́run ni. Because a rí fídíò tí àwọn lọ́yà, àwọn agbẹjọ́rò, àwọn àfáà Ìlọrin, a rí fídíò tí wọ́n ṣe lẹ́yìn tí wọ́n kó ní court. A fẹ́ sọ̀rọ̀ sí fídíò yẹn. Ẹ̀yin àfáà Ìlọrin, ẹ̀yin sèíkì ńláńlá, títa lọ́lọ́run ṣẹ̀. Àwọn àgbà máa pòwe. Wọ́n ní tí a bá fi ọwọ́ ọ̀tún bá ọmọ wí, wọ́n ló yẹ ká fi tòsì fà mọ́ra. Ìyà tó jẹ ta lọ́lọ́run náà máa ṣẹ́ díẹ̀. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa lọ rántí kankan wípé ọmọ Yorùbá ni gbogbo wa. A ò kì í ṣe Ghana. We are the same father, the same mother. Kò sí èrè nínú wípé ká máa ní ara wa lára. Especially àwa tí a jẹ́ onígbàgbọ́. Ìbá jẹ́ nílànà Kristẹni, ìbá jẹ́ nílànà Mùsùlùmí, ìbá jẹ́ nílànà àbáláyé. Kò sí èrè nínú ká máa ní ara wa lára. Ó dẹ̀ dá mi lójú pé gbogbo wa la bímọ. Kò dẹ̀ sí ẹni tí ọmọ ẹ̀ ò lè ṣẹ̀ṣẹ̀ gbé. Kò sí ẹni tí ọmọ ẹ̀ ò lè ṣe mistake.
níwọ̀n ìgbà tá a bá ti ń ṣe mistake lójoojúmọ́ tí ọba adẹ́dàá ọba ṣẹ̀dá tó sì ń yáfi ẹ̀ fún wa nígbà tí a bá ṣẹra wa ká lè máa dáríjì ara wa. mo fẹ́ pe àfiyèsí yín sí ìkankan, ẹ̀yin ògo Ìlọrin àti ẹ̀yin àfáà Ìlọrin. nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ wáyé mo bọ́ ìta abẹ̀bẹ̀, ṣùgbọ́n nígbà tó dé stage mi ò sọ kankan mọ́. ìdí tí mi ò dẹ̀ fi sọ kankan mọ́ ni wípé lẹ́yìn tí a bá ti bẹ ènìyàn, nǹkan tí a expect ni wípé kẹ́nìyàn gbẹ̀bẹ̀. ṣùgbọ́n nígbà tí ẹnìyàn ò bá wá gbẹ̀bẹ̀, bóyá ó ní nǹkan tẹ́nìyàn fẹ́ fàyọ. mo dẹ̀ rí wípé nǹkan tẹ́ fẹ́ fàyọ nǹkan mẹ́ta ni. Number 1, ẹ fẹ́ kó mọ Ọlọ́run. Number 2, ẹ fẹ́ kó mọ̀ wípé kò sí àṣegbé láyé. Number 3, ẹ fẹ́ kó mọ̀ wípé ẹ ò kí ń ṣe ẹni àrífín. ó dẹ̀ ti mọ̀. ṣùgbọ́n ìgbà tá a tún dé kóòtù lénìí, gbogbo wa expect wípé kẹjọ́ ti parí lénìí. ṣùgbọ́n wọ́n ní ìgbésẹ̀ tí àwọn nǹkan tí ẹ fún pé kó ṣe wípé kò tí ì parí ẹ̀, wípé ó gbọ́dọ̀ tó yájú lé àfáà kankan, ó dẹ̀ tó gbọ́dọ̀ sí àwọn nǹkan kan, ó gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn oníwèé ìròyìn. ẹ̀yin àfáà, ẹni tí ò bá borúkọ ara ẹ̀ jẹ́, kò sí ẹ̀dá kankan tó lè borúkọ ẹ̀ jẹ́, àfi tá bá kàn fẹ́ máa tanra wa. kò sí nǹkan tó ń jẹ́ defamation of character. ó lè wà nínú òfin yín o. tí gbogbo ayé pè mí ní olè, tí mi ò bá ti jalè, orúkọ mi ò lè bàjẹ́. tí gbogbo ayé pè mí ní apànìyàn, tí mi ò bá ti pa ènìyàn, orúkọ mi ò lè bàjẹ́. ẹnìkan ò lè bà orúkọ ẹnìkan jẹ́. kò sí ẹ̀dá kan tó lè bà orúkọ ẹnìkan jẹ́. wọ́n máa ń pèdè kan nílẹ̀ Yorùbá, wọ́n ní ẹbọ oṣó ṣe é rú, ẹbọ àjẹ́ ṣe é rú, ẹbọ alárùká kò ṣe é rú. èmi mọ ẹbọ alárùká. ẹbọ alárùká òun ni òtítọ́. nǹkan tí èèyàn fi ṣẹ́gun alárùká òun ni ìwà rere. How? nígbà tí wọ́n bá sọ fún àwọn èèyàn wípé má ní ẹ má súnmọ́ o, oníjìbìtì ní o, olè ní o, ẹ má súnmọ́ o. nígbà tí ẹnìyẹn bá sọ pé ẹni tó tẹ̀ ń pè lóníjìbìtì yìí, ẹ jẹ́ ká gbé contract fún kan, ẹ jẹ́ ká gbé contract kan fún ká fi test ẹ̀. nígbà tó bá wá ṣe contract yẹn dáadáa, ẹnìyẹn fúnra ẹ̀ ló máa ṣépè sọ àwọn tó wá bà ẹ́ jẹ́ wípé àṣebẹ́ sọ pé má ní èèyàn burúkú ni. ṣèbó náà la gbéṣẹ́ fún yìí. ẹni tó bá ti bára ẹ̀ jẹ́, kò sẹ́dá tó lè bàjẹ́. Ọlọ́run ti ṣe yín lógo, Ọlọ́run ti kẹ́ yín, Ọlọ́run ti tún orúkọ yín ṣe. kò sí ìlú tó wà láyé tí wọn ò ti máa gbọ́ wípé tó bá mọ̀ pé o fẹ́ kọ́ kéwú o, máa lọ sí ìlú Ìlọrin. àwọn àfáà wà nílọrin, wọ́n ń kọ́ wa ní kéwú, wọ́n ń kọ́ wa ní kéwú. ọlá lọ́run òdodo, ọlá lọ́run òdodo, aláìláìlálà. ẹ fi èdè inú ẹ jèbù rẹ̀.
tẹ́ bá fa kéèsì 100 years gbogbo yín wà ní kámọ̀ kò ní kẹ́ wọ̀ kò dẹ̀ ní kẹ́ má wọ̀ kò dẹ̀ sí nǹkan tó dàbí wípé kéèyàn máa wá àlàáfíà. Lọ́yà yẹn sọ̀rọ̀ kan ó ní àwọn kan sọ wípé ibi ẹ̀bẹ̀ ló ń pa yín. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí nǹkan tí ẹ̀dá fẹ́ ṣe láyé tí ayé ò ní rí wí. Ẹ má jẹ́ kí àwọn ayé wọ́n sọ yín dèèyàn burúkú. Ẹ̀yin àfáà Ìlọrin, ẹ má jẹ́ kí àwọn ayé kí wọ́n sọ yín di aláṣejù. Ẹ má gbọ́ tẹnu àwọn ayé mọ́. Ó wù mí, ó dẹ̀ wù Ọlọ́run, ó dẹ̀ wù gbogbo àgbáyé wípé kẹ́ foríjì tani Ọlọ́run kẹ́ jẹ́ kó máa lọ. Ìyà tẹ́ fi jẹ ó ti tó. Wọ́n ní tí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi kò kí ń pẹ́ lórí ìkúnlẹ̀. Ẹ ti ní kó ṣe apologize ó ti bọ́ síta ó ti ṣe. Bó ṣe ṣe yẹn gbogbo ayé ti gbọ́. Kò ní ìdí ká ẹsẹ̀ kó sí ìnáwó kó lọ sí ìwé ìròyìn kó lọ sí BBC. Ẹ ti lógo tẹ́lẹ̀ Ọlọ́run ti tàn òkìkí ti kàn káàkiri gbogbo àgbáyé. Kì í ṣe gbogbo eléyìí tí ta lọ́lọ́run bá ṣe ló máa ẹsẹ̀ mọ́ òkìkí yín kan àbí la máa fi mọ̀ wípé ó ń bẹ̀bẹ̀. Ẹ jẹ́ ká yáfi ẹ̀ fún Allah. Ẹ má jẹ́ káwọn èèyàn sọ yín lẹ́nu. Ẹ má jẹ́ kí àwọn èèyàn sọ pé àṣejù àwọn arábìnrin gan tẹ̀ ti pọ̀ jù. Mo bẹ̀ yín ni, ẹ bá wa dáríjì. Ẹ má tún kọ nǹkan míì, ẹ má tún gbé ìgbésẹ̀ míì, ẹ má tún sọ wípé kó tó lọ ṣe gbá, kó tó lọ ṣàwo, kó tó lọ kọ lẹ́tà, kó tó lọ ṣe gbá, kó tó lọ ṣàwo. Ẹ ti dáríjì, ẹ jẹ́ kó máa lọ. Nǹkan tí mo fẹ́ bá yín sọ nìyẹn. Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin àfáà tẹ́ wà nílọrin. Gbogbo ìgbàgbọ́ yín tẹ́ ní sí Allah á gbé yín dé àlìjánà. But ẹ má jẹ́ kí àwọn ọmọ aráyé, ẹ má jẹ́ kí ẹnu àwọn ọmọ aráyé kó tì yín ṣe nǹkan tí ẹ ò fẹ́ ṣe. Torí gbogbo yín pátá lẹ ní ọmọ sílẹ̀ òkèèrè. Torí àwọn ọmọ yín náà lè lọ ṣe mistake ṣẹ́ ẹlòmíì. Àwọn tí ò bá gbọ́ tẹnu yín, wọ́n sọ pé èèyàn burúkú ni yín. Wọ́n ní tí yín ti le jù. Ẹ jọ̀ọ́, ẹ má gbọ́ tẹnu àwọn èèyàn mọ́. Ẹ gbọ́ tẹnu àwọn tí ó bá yín sọ̀rọ̀ gidi. Ẹ má gbọ́ tẹnu àwọn tí ń sọ̀rọ̀ ibi. Torí àwọn tí ń sọ̀rọ̀ ibi yẹn wọn ò nífẹ̀ẹ́ ta lọ lọ́rùn. Mo bẹ̀ yín ni, ẹ jẹ́ kó máa lọ. Mo fi Allah tí ẹ ń sìn, mo fi bẹ̀ yín. Mo fi àlùkùránì tí ẹ gbàgbọ́ nínú ẹ̀, mo fi bẹ̀ yín. Let him go. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Mi ò wá bá yín jà lálẹ́ yìí. Mi ò dẹ̀ kí bá yàn jà o. Tẹ́ bá rí pé mo bá yàn jà, bóyá ènìyàn ti bú mi àbí ènìyàn disrespect mi. Tí bá dẹ̀ ti sọ ti tán nìyẹn. Mi ò kí ń ta sẹ́yìn anyhow. Because mo mọ ẹ̀tọ́, mo dẹ̀ mọ ìwà. Mo dẹ̀ mọ nǹkan tó ń pè ní Yorùbá. Yorùbá làpọ́nlé wà. Yorùbá làṣà àti ìṣe àti respect. Inú Yorùbá ló fòlù sí. So ìwọ tó bá dẹ̀ ti jẹ́ ọmọ Yorùbá, o gbọ́dọ̀ máa gbé àṣà àti ìṣe Yorùbá ní àrùgẹ. So ẹ̀yin àfáà, ẹ̀yin ògo Ìlọrin, nǹkan tó fẹ́ sọ fún yín nìyẹn. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Lẹ́yìn tí yẹn lọ, mo ń padà sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe. Kì í ṣe gbogbo àwọn oníṣẹ̀ṣe o. Àwọn majority. Àwọn minority, not majority. Ṣé ẹ rí ẹ̀yin
ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin majority nínú oníṣẹ̀ṣe, kì í ṣe nǹkan tó dáa ká máa bára wa jà lórí online. Ìtìjú ló jẹ́ fún yín. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò le. Mo ní oníṣẹ̀ṣe pé mo ń ṣe ìṣẹ̀ṣe ní ìlànà tó yé mi. Mi ò ṣe ìṣẹ̀ṣe àwọn bàbá mi. Mi ò ṣe ìṣẹ̀ṣe àwọn bàbá ẹ̀. Mo ń ṣe ìṣẹ̀ṣe ní ìlànà tó yé mi fún ara mi sí. Tí o bá mọ̀ wípé ìlànà tàwọn bàbá ẹ̀ yẹn ló yé ẹ, ló da, ìwọ lọ máa ṣe. Àwọn tó máa tẹ̀lé ẹ náà á tẹ̀lé ẹ. That word wípé ọba Solomon fẹ́ bà ìṣẹ̀ṣe jẹ́ yẹn, ó máa ń bí mi inú, ẹ má yẹ kí n máa gbọ́. Ìṣẹ̀ṣe tọ̀dọ̀ mi lèmi bàjẹ́. Mi ò bá ti tiẹ̀ jẹ́. Ṣèbí ìwọ náà ní Facebook, ṣèbí o ní Instagram, ìwọ náà lọ sórí live kó máa tún ìṣẹ̀ṣe ṣe. Tèmi bá ń bàjẹ́, ìwọ máa tún ṣe. Bí a ṣe dáyé nìyẹn. Láti ìgbà tá ti délé ayé, Ọlọ́run tún ayé ṣe àbí? Èṣù kẹ̀, Sátánì tẹ́yìn mọ̀ sí Sátánì, ó ń bàjẹ́. Ọlọ́run tètè ó tiẹ̀ pa èṣù. Wọ́n jọ ń rúlu ẹ̀ náà ni. Èṣù ń ṣe tiẹ̀, Ọlọ́run náà ń ṣe tiẹ̀. Tèmi bá ń bàjẹ́, ẹ̀yin náà ẹ máa tún ṣe now. Why tẹ́ ṣe ń dárúkọ mi? Ṣé kèmi náà nísìnyí kí wá gbé fóònù kí wá máa ṣépè sọ yín padà? Ó ní woman kan, ṣé evangelist ìṣẹ̀ṣe náà pè é. Mi ò rò pé woman yẹn lọ́kọ. Mi ò dẹ̀ rò pé ó ní family tó yẹ kó ti pè kó ti wọ̀n ni ẹ̀. Ó sọ̀rùn bọ́rùn akọ. Bóyá òòrùn oúnjẹ jẹ ni mi ò mọ̀. Kí ni tiẹ̀ pẹ̀lú ìgbésí ayé mi? Ṣé mo kọ́fá lọ́wọ́ bàbá ẹ ni? Àwọn obìnrin atẹ̀yìntọ̀, àwọn ló bọ́ sórí internet tó ń ṣe rédèrèdè, wọn ò lọ́kọ sílé. Torí ká ní pé ó lọ́kọ ni, wọ́n á ti kọ́ṣọ̀ ẹ wípé kí ni tiẹ̀ pẹ̀lú ẹni ẹlẹ́ni? Lack of no respect. Ẹ lọ take time. O ò lọ́kọ. Ká ní pé ó lọ́kọ ni, o ò ní máa bú ọkọ lọ́kọ. Mi ò mọ̀ ẹ rí. Mi ò gbórúkọ ẹ rí gan. You need to take time. Ẹ̀yin oníṣẹ̀ṣe, kì í ṣe nǹkan tó dáa ká máa bára wa jà lórí internet. Tí bá ṣe nǹkan tí ò bá da, ẹ̀yin ẹ lọ tún ṣe láyé ara tiyín. Má dárúkọ mi sí. Bí èmi ṣe fẹ́ máa ṣe tèmi nìyẹn. Wọn ò dẹ̀ kí n advice mi. Bí èmi ṣe fẹ́ máa ṣe tèmi, mo ṣe fẹ́ máa ṣe. Mi ò ṣe ti bàbá mi o. Bó ṣe yé mi sí ni mo ṣe fẹ́ máa ṣe. Mi ò ní kí anybody correct mi mọ́ o. Tí bá wá ṣẹ́ẹ̀kì fún advice lọ́wọ́ ẹ ló lè correct mi. Tí ìbá tó wá ṣẹ́ẹ̀kì fún advice lọ́wọ́ ẹ, má tó pè mí wá sórí internet yẹn o. Torí mi ò ní like kí oníṣẹ̀ṣe méjì máa jà kó sọ pé Ọlọ́run ti tó mú wọn. Ẹ jẹ́ kí n máa ṣe tèmi bó ṣe yé mi. Mo dẹ̀ ti wọ́n ní yín lẹ́ẹ̀kan pé the word ìṣẹ̀ṣe ẹ ò mẹ̀túmọ̀ ẹ̀. Musulumi ìṣẹ̀ṣe ni. Ìtumọ̀ ìṣẹ̀ṣe ni wípé nǹkan tí o ṣẹ̀ bá tí wọ́n ń ṣe, nǹkan tó délé ayé bá torí pé wọ́n ń ṣe tí ìwọ náà ń ṣe. Dídóra tá ń dóra yìí ìṣẹ̀ṣe ni. Kristẹni ìṣẹ̀ṣe ni. Ifá tá ń dà yìí ìṣẹ̀ṣe ni. The way tó fi yé oníkánúkùn sí
ni kó ṣe ṣe. Ojú yìí, iṣẹ́ ojú ọ̀tọ̀, iṣẹ́ imú ọ̀tọ̀, iṣẹ́ ẹnu ọ̀tọ̀, iṣẹ́ etí ọ̀tọ̀. Ojú ò lè máa sọ wípé tí ò mọ̀ ẹ́ ṣe wípé kí ló tí fi ń gbọ́rọ̀ tóun náà máa ríran. Òye yín ò tó o. Kí ló dé tí ọ̀sán ò máa sọ fún àárọ̀ alẹ́ wípé kí ló dé tí ilẹ̀ fi ń sún? Ṣé o mọ̀ pé ó yẹ kí gbogbo ibi máa mọ́ ni? Ẹnìkan ṣì àwọn èèyàn lọ́nà. Ẹnìkan ni ò mọ̀ ẹ́ ṣe. Báwo ló ṣe mọ̀ pé ẹnìkan ò mọ̀ ẹ́ ṣe? Ta ló kọ́ ẹ lódù Ifá? Ta ló tẹ̀ ẹ́ lódù? Ṣé Ọ̀rúnmìlà ló tẹ̀ ẹ́ lódù ni? Báwo ló ṣe mọ̀ wípé ẹnìkan kò mọ̀ kéwú? Ṣé ìwọ bàbá ẹ ló ní kéwú ni? Báwo ló ṣe mọ̀ wípé ẹnìkan ò mọ̀ bíbélì? Ṣé dáàdì ẹ ló kọ bíbélì ni? Wọ́n ṣì àwọn kan lọ́nà. Àwọn kan ló wà lójú ọ̀nà. Tó bá yẹ pé ẹ̀yin tí ẹ wà lójú ọ̀nà, ká ní pé ẹ wà ní Nàìjíríà, Nàìjíríà ò ní rí báyìí. Definitely gbogbo wa kò sẹ́ tó wà lójú ọ̀nà, inú igbó ní everybody wà. Bá ṣe máa ṣe bútábútá nínú igbó nìyẹn tí olúkálùkù máa fi kúkú ìyà orí ẹ̀ lọ. Àwọn bàbá alákùbàbá yín, wọn ò sí lójú ọ̀nà. Ká ní pé wọ́n wà lójú ọ̀nà, ayé ò ní bàjẹ́ bó ṣe bàjẹ́ yìí. Ẹnìkan ò ní right àti sọ fún ẹnìkan pé kò sí lójú ọ̀nà. Nǹkan tó fà á tí nǹkan tí mo bá ti ń ṣe tí ò bá ti hurt ẹ, mi ò wá fọmọ ẹ sóògùn. Mi ò de ìgbàdí mọ́ ìdí ìyá ẹ̀. Àgó mi mo de ìgbàdí mọ́. Àgó mi mo de bàǹtẹ́ mọ́. Mi ò dé mọ́ orí ìyá láyà. Ẹ wá ń pariwo bí ajá kiri orí íńtánẹ́ẹ̀tì. Ẹ fi mí sílẹ̀ náà. Kí ló dé? Ẹ ò lógo ló dẹ̀ fà. Ká ní pé ẹ lógo, ẹ ní rí tèmi rò. Torí mi ò rí tiyín rò. I don't have time mi ò ní time pẹ̀lú yín. Ẹ ò lógo. Ká ní pé o lógo, o ò lè máa rí tẹlòmíì rò. Tí n bá ń ṣe nǹkan tí ò bá da, ìwọ ṣe kó da. Nǹkan tí mo ń ṣe ń sìn, mi ò wá fi disturb ẹ. Mi ò ní kó má lọ síbi oúnjẹ ọjọ́ ẹ. Mo kó lẹ́kọ̀ọ́, mo wá kọ́ ìjọ ọmọlúwàbí. Mo ra lẹ̀, mo kọ́ ìjọ ọmọlúwàbí. Nǹkan tó bá wù mí ni màá ṣe ń bẹ̀. Tí mi bá ti pa èèyàn lára. Mo ní tó bá fẹ́ dáfá kó wá sanwó. Ẹni tó bá pay á wá. Ẹni tó bá pay, mi ò ní fokùn fọ́ wá. Wá tí mo ṣe, báwo lo sọ pé mo ń ṣì ẹ́ lọ́nà? Ṣé wọ́n fokùn wọ́ ẹ wá ni? Tàbí family ẹ pẹ̀lú àwọn tó wá? Tí family ẹ bá dẹ̀ pẹ̀lú sọ fún wọn pé kó má wá. That's all. You don't have right to tell somebody that nǹkan tó ń ṣe yẹn kò mọ̀ ń pa ẹ̀. Báwo ló ṣe mọ̀? Níbo ni wọ́n ti gbá tọ̀dọ̀ ẹ? Ṣé àwọn Ọlọ́run fúnra ẹ̀ ló la ọpọlọ ẹ̀ tó kó tiẹ̀ fún ẹ ni? So ẹ̀yin oníṣẹ̀ṣe tó kún ẹ jọ̀ọ́. Mo bẹ̀ yín ni ẹ̀yin oníṣẹ̀ṣe tí ẹ ní ọpọlọ tẹ ní mọ̀. Ẹ bá mi sọ fún àwọn yẹn tó ta sí mi wípé kó lọ stop ẹ̀. Kò sí nǹkan tó ń lè sọ, mi ò lè repent. Mo ti gbé sùn mi. Mi ò lè repent ìwà mi ni. Bí èmi ṣe fẹ́ ṣe tèmi tí màá fi lọ nìyẹn. Bó ṣe wù mí láti máa ṣe nínú mi yẹn, mo sì fẹ́ máa ṣe. Tẹ́ bá dẹ̀ fẹ́ lọ sí ilé ẹjọ́ kẹ̀, ẹ lè lọ sí ilé ẹjọ́. Ìwé ìlànà ẹ̀sìn tí Ọ̀rúnmìlà mú lé bàbá yín lọ́wọ́ yẹn, ẹ máa gbé jáde. Wọ́n sọ pé kí ẹ máa ṣe ẹ̀sìn ṣẹ̀ṣe. Ìwé ìlànà ẹ̀sìn tí Ọ̀rúnmìlà gbé lé yín lọ́wọ́ wípé ìlànà bẹ́ẹ̀ tí fẹ́ máa ṣe ṣẹ̀ṣe rèé o. Ẹ lọ wá sílẹ̀, kẹ́ mú lọ sí ilé ẹjọ́. Báwo ló ṣe sọ pé mo ń ṣì àwọn èèyàn lọ́nà? Why do you say so? Ìgbà tí mo ń ṣì àwọn èèyàn lọ́nà, kí ló tí wọ́n lè tọ́ àwọn ènìyàn sọ́nà? Torí pé o lógo ló fà. Ká ní pé o lógo, you will face your tí bá ti ń ti àwọn èèyàn sí igbó, a máa tì wọ́n sọ́nà. Àwọn kan jáde nísìnyí, wọ́n náà wòrà wọ̀n ni wọ́n. Mi ò contradict wọn.
ẹni tó bá gbàgbọ́ nínú àwòràwọ̀ kó lọ máa wòràwọ̀ ẹ̀. Àwọn kan jáde wọ́n ní wòlíì ni wọ́n. Ìwọ tó bá gbàgbọ́ nínú wòlíì lọ máa follow wòlíì ẹ̀. Àwọn kan jáde wọ́n ní wọ́n máa ń tẹ yẹ̀pẹ̀. Ìwọ tó bá gbàgbọ́ nínú tẹ yẹ̀pẹ̀ lọ máa wò. Èmi jáde mo ní mo gbàgbọ́ nínú ifá. Ìwọ tó bá gbàgbọ́ nínú ifá wá wá. Ìwọ tó bá dẹ̀ gbàgbọ́ ní tọ̀dọ̀ mi wá lọ sí ọ̀dọ̀ ẹlòmíì. Ojú ẹ̀rùn tẹ́yẹ fò. Ojú ẹ̀rùn fẹ̀. Ẹ lọ stop ẹ̀. Kì í ṣe nǹkan tó da. Kíni ẹ máa jẹ́ kí àwọn ènìyàn kó fà sẹ́yìn nínú ìṣẹ̀ṣe. Knowledge wa ti jù wípé ká ẹsẹ̀ máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì. Ká máa bára wa fa wàhálà. Wọ́n ní kí náà jàlé. Ọba Solomon ní ṣe àwọn èèyàn lọ́nà. Ṣé àwọn èèyàn tí mo sì lọ́nà ló wá fẹjọ́ sùn yín ni? Kàbí ebi ló ń pa yín tí ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe. Ebi kẹ̀ ló ń pa mọ̀nàmọ́ná kú. Ẹ tètè wá employ yín. Mo sì ní ìdáhùn babaláwo tó gbówó o. Tí bá test yín tí bá rí wípé ẹ good. Mo lè employ yín o. 500,000 lẹ máa gbà lóṣù. 500k lè máa fún yín. So tó bá mọ̀ wípé eléyìí tí wọ́n máa fi máa sọ̀tẹ̀, máa fi máa ṣe tẹ̀bẹ̀lẹ̀ kó tó bá yẹ pé ibi ló ń pa ẹ́. Wá kó wá ṣe interview. Tó bá ṣe interview tí bá rí pé o pass, tí bá rí pé o good lórí babaláwo yẹn tí ò ní máa ṣe jìbìtì. Màá employ ẹ. You pay salary. I will pay you. Instead of you kó máa sọ̀tẹ̀ kiri. Kò lérè fún yín o. Bí mi ṣe fẹ́ ṣe tèmi nìyẹn. Bí wọ́n ṣe pè mí nìyẹn. Bí wọ́n ṣe rán èmi nìyẹn. Ọ̀rọ̀ mi ò kí ń serious. Ìwọ tó bá ń dúró pé kí ọba Solomon ní serious, o ò lè rí mi kí n serious. All the time eré ni. Inú eré mi yẹn ni òtítọ́ wà. Ìwọ tó bá ti pick nǹkan tó fẹ́ pick, a jẹ́ pé o ò lè gbọ́n tó máa fi kú nìyẹn. Gbogbo ohun tí wọ́n ṣe fún Tani Ọlọ́run, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni oníṣẹ̀ṣe yóò ṣe fún Mùsùlùmí tí oníṣẹ̀ṣe bá mu. Baálẹ̀ ìtumẹ̀kọ́. Àmọ̀ràn mi fún yín ni wípé ẹ má fòró yaró. Ọ̀nà tí olúkálùkù ń gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn kan wà jàgídíjàgan ìpè wọn ni. Àwọn kan wà ìpè wọn kì í ṣe jàgídíjàgan. Ẹ ò ní ìdá tí gbẹ̀san. Ẹ ò dẹ̀ ní ìdá tí fowó yaró. Ẹ ò ní ìdá tí máa lérí wípé ẹ máa sọ àwọn Mùsùlùmí kiri. Tẹ́ bá ṣe gbá ẹ máa gbé wọn lọ sí court. Ká máa gbéra wa lọ sí court kò ṣeré ńbẹ̀. Because ìdí tí ò fi ṣeré ń bẹ̀rẹ̀ o. Ẹ dé láti ilé ẹjọ́ ká wá sọ̀rẹ́ o. Because ìwọ tó ń gbé èèyàn lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, wo ń plan ikú fẹ́ nìyẹn ni. O mọ̀ pé ẹnu ọ̀nà ilé ẹjọ́ lèèyàn máa ń gbà dé ọ̀run. Ẹ mọ̀. Láti ilé ẹjọ́ wọ́n á gbé ẹ sí ẹ̀wọ̀n. Látẹ̀wọ̀n wọ́n lè sọ pé kí wọ́n lọ hang èèyàn. Má ní mindset yẹn sọ́pọlọ. Tó bá dọ̀la tó bá ní ọmọ Mùsùlùmí tó bá fẹ́ ṣoore fún wọn. Ẹ jẹ́ kí ẹni tó bá ń ṣèkà kó máa ṣèkà ẹ lọ. Ìwọ máa ṣe rere. Gbogbo eléyìí tẹ́ lọ ní lọ́kàn ẹ̀ tí àwọn Mùsùlùmí bá ṣe gbá, àwa náà máa deal pẹ̀lú wọn. Kò ṣeré ńbẹ̀. Ó lè jẹ́ ọmọ Mùsùlùmí ló máa help ẹ lọ́la o. Ó lè jẹ́ ọmọ Krìstẹ́nì ló máa help ẹ lọ́la. Gbogbo mindset tí ẹ lọ gbé sórí yẹn, tí ẹ lọ ń sọra yín di ọ̀tá ara yín yẹn kò lérè o. Mùsùlùmí lọ́jọ́ tiẹ̀ o. Krìstẹ́nì lọ́jọ́ tiẹ̀. Oníṣẹ̀ṣe dẹ̀ lọ́jọ́ tiẹ̀. Ẹni ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi lásàálẹ̀,
tó bá ń fi ẹ̀sìn lo ìgbésí ayé ẹ̀, ó máa ní problem. Which religion are you promoting? I don't promote any religion. I don't promote Isese. I don't promote Christianity, and I don't promote Muslim. I promote humanity. I come again. I'm not a religionalist. Oba Solomon, I'm not a religionalist. I promote humanity. That is all. I can cope with Muslim, I cope with Christian, and I cope with herbalist. But I don't joke with my culture, with my tradition, with my heritage. I don't belong to any religion. I come again. I don't belong to any religion, because religion brings hatred. Immediately you call yourself Christianity, you don't have sons to play with Muslim. You don't have sons to play with herbalist. Immediately you call yourself a Muslim, you don't have sons to play with Christianity. You don't have sons to have anything to do with traditional. I'm not a religionalist. Everybody is my own. Everybody is my own. Kò sí ibi tí o ti wá Ọba Solomon tí o ní rí. Mo fi jọ ọba adẹ́dà ọba àṣẹ̀dá ni. Bí ọba àṣẹ̀dá ṣe ṣoore fún Kristẹni, bẹ́ẹ̀ náà ló ń ṣoore fún Mùsùlùmí, bẹ́ẹ̀ náà ló ń ṣoore fún oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ náà ló ń ṣoore fún kèfèrí. I don't belong to anywhere. I belong to everybody. I belong to everywhere. If you are a human being, I belong to you. I don't have any religion. Tí n bá kú bí mo ṣe wà yìí, kèfèrí lè ṣe mí, aláwo lè ṣe mí, Mùsùlùmí lè ṣe mí, Kristẹni lè ṣe mí. Ẹni tí ò lọ sí ṣọ́ọ̀ṣì rárá ó lè wálẹ̀ kó gbé mi sí kí n má bà tèmi lọ. I don't belong to any religion. I practice humanity in anywhere you met me. Ìbẹ̀rẹ̀ sáà rí ìgbà tí mo pín owó ní ṣọ́ọ̀ṣì lánàá. Àwọn Mùsùlùmí ló pọ̀ síbẹ̀ jù àtàwọn ọmọ aláwo. Gbogbo àwọn tó wá gbowó yẹn kò ń kí sọmọ ìjọ mi náà. That is what God wants. Kristẹni ni wọ́n. Ó yá lọ, o pẹ̀lú ọmọ ìjọ wa. Mùsùlùmí ni ẹ, ó yá lọ. No. I don't belong to those people. Okay? So that is it. Nǹkan tó dẹ̀ yé mi kì í ṣe gbogbo èèyàn ló yé. Ẹ ṣàkíyèsí àwọn tó bá ń criticize èèyàn yẹn. Ẹ máa rí pé ọ̀run máa ń gùn bọ́rùn àkọ́. Wọn kì í ní láárí. Ẹ watch àwọn tó máa ń criticize èèyàn lórí internet. Wọn kì í ṣoríire. Kí ló fà á? Torí wípé inú wọn ò lè dùn. Torí anytime tó bá ti rí pé ènìyàn ń ṣoríire, wọ́n máa bí wọn nínú. Okay? Ẹni tó bá ti criticize, wọn kì í ṣoríire, because all the time inú wọn máa bí wọn ni. Don't join criticizing. Nǹkan tó o bá gbàgbọ́ nínú ẹ̀, ìwọ nìkan ni o gbàgbọ́ nínú ẹ̀. Ẹlòmíì lè gbàgbọ́ nínú ẹ̀ kó dẹ̀ work fún. Ẹlòmíì lè jẹ rice kí inú dùn. Ẹlòmíì lè jẹ rice kó ba lára jọ. Ẹlòmíì lè dífá kó sọ́dọ̀ lówó. Ẹlòmíì lè dá ifá kó sórí burúkú. Ẹlòmíì lè di Kristẹni kó sóríire. Ẹlòmíì lè di Kristẹni kó sórí ibu. Ẹlòmíì lè di Mùsùlùmí kó sóríire. Ẹlòmíì lè di Mùsùlùmí kó sórí ibu. What is not work for you can work for another person. Ibi tẹ́lòmíì gbà kọjá tó kú, ẹlòmíì gbà bẹ̀ kọjá sóríire. Don't tell anybody. It's a taboo to tell anybody that nǹkan tó ń ṣe kò dáa. Kí ni tiẹ̀?
nǹkan tó wọ́ọ̀kì fún mi kò wọ́ọ̀kì fún ẹ, nǹkan tó wọ́ọ̀kì fún ẹ kò wọ́ọ̀kì fẹ́mi. Ojú ò lè ṣiṣẹ́ imú, imú ò lè ṣiṣẹ́ ojú, imú ò lè ṣiṣẹ́ ẹnu. Everybody has his own job to do. Nǹkan tí ò bá wọ́ọ̀kì fún ẹ, nǹkan tí ò bá dá lójú ẹ, ojú ẹ nìkan ni ò ti dá. Ó wúlò fẹ́ lòmíì. Ẹlòmíì ikú tó ń kú lọ nísìnyí ikú okú àtòbò ni. Ẹlòmíì máa bẹ ìyàwó ẹ̀ bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kí ìyàwó ẹ̀ tó lè gbóbò fún dó, ìyàwó tó fowó fẹ́. Ẹlòmíì ìkẹ́ tó bá ti ṣẹ́jú fún ìyàwó ẹ̀ báyìí, ó lọ nìyẹn. This life yóò balance. So tá bá rí babaláwo tó confam, tó bá wá sí palace ọba àgbáyé ìjọmọlúwàbí, a máa employ ẹ, but you need to go for interview first. Tá bá interview ẹ, tá bá rí wípé yes, o good, àwa ò fẹ́ babaláwo ẹlẹ́nu, mo mọ bá mo mọ̀ wo, at the end of the day o ò ní ṣe kíní yẹn, you don't need it. So tó bá mọ̀ pé babaláwo tó gbọ́ fani ẹ, tó mọ nǹkan tí ọ̀pẹ̀lẹ̀ ń sọ, a lè employ ẹ, you will collect the good salary. Kì í ṣe mi ló ń sọ salary o, àwọn ọmọ mi tó wà l'Amẹ́ríkà ló ń san, because wọ́n fẹ́ kí ìṣẹ̀ṣe kó wà large. Wọ́n fẹ́ kí àwọn babaláwo máa purọ́, wọ́n fẹ́ yọ ẹ̀yin babaláwo kúrò ní ẹgbẹ́ onírọ́, wọ́n fẹ́ yọ àwọn babaláwo kúrò nínú ẹgbẹ́ apọ́nlásọ. Okay? We want to modernize ìṣẹ̀ṣe in a new dimension, not in holy days dimension. Okay? So dimension tí mo fẹ́ wá lò yẹn tí o bá ti pay ẹ, má wá sí sàkání mi. It's not by force. I don't call anybody. Ẹni tí wà mí bá pay ni kó súnmọ́ mi. Ẹni tí wà mí ò bá pay kó jìnnà sí mi. You cannot, gbogbo àgbáyé ò lè like ènìyàn. Everybody ò lè like èèyàn kan. No, kò sí bó ṣe fẹ́ ṣe. So please, ẹ̀yin tẹ́ ń criticize, ẹ lọ máa criticize ara yín, ẹ má tà sí mi, mi ò kí ń sára yín. Àbí ẹ rí mi nínú ẹgbẹ́ awo yín ni? Àbí tẹ́ bá ń ṣe party ẹ rí mi níbẹ̀? Àdìgbà tẹ́ ti ń ṣe pàdé awo yín, ṣé ẹ rí mi níbẹ̀? Tẹ́ bá rí mi ní anywhere, wọ́n fowó invite mi lọ síbẹ̀ ni. Tẹ́ bá rí mi ní any campus, if you see Ọba Àgbáyé in any campus, they use money to invite me go there. You will not see me in any campus. I don't belong to any campus. I belong to everybody. I belong to everybody. Mi ò kì í ṣàyọjú náà. Ẹ ò lè rí mi ní anyhow places. Ẹ ò lè rí mi kí ẹ sọ pé Ọba Solomon wà ń bì kan. You will invite me with the intermediate honor before I will come there. Ó dẹ̀ máa sanwó kí tó wá, mi ò ní wá lọ́fẹ̀ẹ́. That is King Solomon for you. Olúkálùkù ló ní protocol pattern. Mi ò kì í ṣe ẹni tó máa ń tẹnu bọlẹ̀ kiri, tó máa ń wojú eré ènìyàn. Àbí kí wọ́n á wojú eré èèyàn tó yẹ pé kí lè get connection àbí mo ti kọjá level yẹn. Mo máa dúró gedegbe ni. Tó bá rí mi lẹ́ni wuyẹ̀, wọ́n fowó invite mi lọ síbẹ̀. Okay? That is King Solomon for you. So please, criticize ara yín. Ẹ má criticize mi mọ́. Lẹ́yìn eléyìí mi ní bá yín sọ anything mọ́. But Holy Center máa bá yín sọ̀rọ̀. Ìyẹn wà ní jẹ́ ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì mọ́. A jẹ́ ọ̀rọ̀ spiritual to spirituality. Nǹkan tí Ọba Solomon fi jẹ́ Ọba Àgbáyé yẹn máa wá fi hàn yín spiritually. Ẹ̀rín mi ló mà dá. Tí bá bá ẹrẹ́rìn máa yọ̀. Tínú bá bí mi sí ẹ torí mo máa ń pa gbogbo àgbáyé lẹ́rìn ni. Ìwọ tó bá fẹ́ bà mí nínú jẹ́ máa pa ẹ́ lẹ́kún. Màá kàn pé àdàbí sí orí ẹ ni.
iná jó ẹ finally. King Solomon made to make thousands, billions of people happy. But bí mo ṣe múnú àwọn èèyàn dùn yẹn tó bá wá ó fẹ́ máa fún mi ní spoil mind, mo máa pe àdàbí lé ẹ lórí epo pa ẹ finally. Àdàbí tí bá wá bá ẹ, àdàbí tí bá mọ̀ ẹ́ rí, àdàbí tí bá wá kọ́fà lọ́wọ́ ẹ. You need to go ẹ lọ take time, ẹ lọ correct ara yín náà, pẹ̀tù Nàìjíríà sí, pẹ̀tù wá correct èmi. Go and correct yourself first. Ẹni bá fẹ́ correct èmi kó rí wípé òun gba ifá lọ́wọ́ Ọ̀rúnmìlà fún ara ẹ̀. Tó bá ti jẹ́ wípé Ọ̀rúnmìlà fúnra ẹ̀ ló kó fá lé ẹ lọ́wọ́, má tó sún ní ìgbẹ́dọ̀ fọ́ bọ́ á. Because tí bá béèrè question lọ́wọ́ ẹ̀ ò ní lè dáhùn. Tí ó bá ti jẹ́ Ọ̀rúnmìlà ló kó fá lé ẹ lọ́wọ́, ilé ayé ẹ láti sọ pé ó fẹ́ correct èmi. Torí tí bá béèrè question lọ́wọ́ ẹ̀ ò ní lè dáhùn. Torí nǹkan tí ẹ ń wò níta yìí òun lẹ rí, ẹ ò mọ nǹkan tó wà nínú mi. Àti kó lọ́dọ̀ oníṣẹ̀ṣe, àti bọ́ sọ́dọ̀ Kristẹni, ẹ̀rí pa tó bọ̀ lókè ni. Ẹ̀yin Kristẹni, Ọlọ́run ràn yín lọ́wọ́. Mo rí kọ́mẹ̀ntì ńlá náà nígbà tí mo ń ṣe àjọ̀dún anniversary lẹ́kọ̀ọ́. This man dey spoil Christianity. Kábíyèsí Elédùmarè. Ẹnìkan ò lè bà Kristẹni jẹ́ tí Kristẹni ò bá ti bara ẹ̀ jẹ́. Báwa ṣe gbà á nìyẹn. Ẹnìkan wá dáhùn wípé ṣé bí Babaléni ṣe kọ́ mi nìyẹn. Mi ò kọ́ṣẹ́ lọ́wọ́ Babaléni. Ọwọ́ dáàdì mi ni mo ti kọ́ṣẹ́. Babaléni ò fi anything lé mi lọ́wọ́. Bàbá mi ló fi ìkan lé mi lọ́wọ́. So báwa ṣe ń ṣe Zion tọ̀dọ̀ wa nìyẹn. Ẹ mọ̀ pé Ìjẹ̀bú là wà, ó yàtọ̀ sí Ìlàjẹ. Ìjẹ̀bú ni dáàdì mi. Bí mi ṣe ń ṣe, báwa ṣe ń ṣe Zion tọ̀dọ̀ wa nìyẹn. Ìwọ tó bá wá mọ̀ pé a ò ṣe dáadáa, lọ dá eléyìí tó dá sílẹ̀ kí wọ́n lọ máa ṣe tiẹ̀. Mi ò gbowó lọ́wọ́ ẹ fi kọ́ ṣọ́ọ̀ṣì. Owó mi mo fi kọ́ ṣọ́ọ̀ṣì. Ìlànà tó bá wù mí ni màá ṣe ń bẹ̀. Ẹni tó bá wá gbàgbọ́ nínú ìlànà tí mo ṣe yẹn á wá. Ẹni tí ò bá gbàgbọ́ á lọ síbi mi. Àwọn tí wọ́n wà yẹn tí bá ń ṣì wọ́n lọ́nà wọn ò ní wá. Tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣìnà kó máa ṣìnà. Ẹ̀yin ẹ dúró dọjọ́ tẹ̀yin máa wà ní ìjọba ọ̀run, tèmi máa wà nínú iná. Ẹ dúró dọjọ́ náà, ẹ̀yin PA. This man, he is a disgrace to Christianity. You are a disgrace to yourself. You like people that is lying for you. That is why I tell you yesterday. If you want to be saying truth, you are working for devil. Tó bá fẹ́ máa sòótọ́ ọmọ èṣù ni ẹ́. Because tó bá ti bẹ̀rẹ̀ sí sòótọ́, wọ́n ní mà ní èṣù ni. Àbí? Ṣùgbọ́n tó bá ń purọ́, wọ́n ní you are a man of God. But tó bá sòótọ́, wọ́n ní ọmọ èṣù ni ẹ́ pé torí pé ó ń tákù wọn, torí pé ó ń dé ọ̀nà oúnjẹ mọ́ wọn. So you people should go and take time. If you look very well, ẹ ò rí èèyàn bí irú èmi láyé. Ẹ bèèrè lọ́wọ́ bàbá ẹ̀ wípé ṣé ẹ ti pàdé irú èèyàn bí ọba Solomon rí? Bèèrè lọ́wọ́ dádì ẹ. Look my face very well. I'm different human being. O ò lè fi mí wé anybody.
nǹkan tí àgbà jẹ tẹ́lẹ̀ ikú ò mọ̀, ẹ má máa yẹnu tọ́tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀. Nǹkan tí mo ń ṣe tọ́lọ́run ò bá fún mi ṣe kò ní rọrùn. Àwọn bàbá ẹ bèrè oyè ọdún tó fi kọ́ ṣọ́ọ̀ṣì. Àwọn bàbá yín ẹ bèrè oyè ọdún tó fi kọ́ ṣọ́ọ̀ṣì. Mo kọ́ ṣọ́ọ̀ṣì méjì láàárín ọdún kan. Èkó yẹn, I built that Lagos 2021 and 2022. Then I finished Ìjọmọlúwàbí 2023. Tẹ́yin bá fẹ́ kọ́ ìjọ, ẹ máa kọ́kọ́ dó àti bàbá tẹ́ máa pe àwọn ọmọ ìjọ jẹ. Tẹ́ máa pe àwọn ọmọ ìjọ, tẹ́ máa sọ pé ẹ ríran, ẹ rí gbá, ẹ ráwò, wọ́n á máa dáwó. Tí Ọlọ́run ò bá mọ̀ sí, kò ní rọrùn fún mi láti ṣe. Nǹkan tí Ọlọ́run bá mọ̀ sí ló máa ń yá, ló máa ń lọ free. Go and take time. And for your information, èmi ò kì í ṣe Kristẹni o. Bàbá mi ní Christianity, ẹ̀sìn tó gbélé wa lọ́wọ́ nìyẹn. Ìlànà dáàdì mi ní Christianity. Ìjọ tẹ́ ń wò yẹn ilé ọ̀pá ni tẹ́lẹ̀, èmi ló sọ di block. Nígbà tí mo tún ìjọ bàbá yẹn ṣe tán, mo ẹsẹ̀ wá lọ sí tọ̀dọ̀ mi tó mọ̀ pé ní ìjọ ọmọlúwàbí. Àwọn tó wà ní ìjọ yẹn wọn tètè deny wípé mi ò lè ṣe lórí ìjọ wọn mọ́. Mo yìí tó wà ní ìjọ ọmọlúwàbí ń sìn, ó tún lè tọ́dún tó ń bọ̀ kí tó lọ sí ṣọ́ọ̀ṣì. Wọ́n disturb mi bí i, tàbí ibi tó fẹ́ fò lọ easily. Tí àwọn ọmọ ìjọ yẹn bá mú lẹ́tà wá ẹ̀sẹ̀ wípé ọba Solomon o, ẹ ò lè jẹ́ olórí ìjọ wa mọ́ o. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá sign ẹ̀, tí màá resign wípé okay o. Ẹ ṣé o tẹ́ gbé ẹrù kó lórí mi o. Eléyìí tí mo lọ yé mi ló mọ iye tí mo ná. Èyí bọ́ fẹ́ ṣàjọ̀dún. Màá gbé tọ̀hún, màá gbé ti bí kò easy. Kí wọ́n tẹ̀lé jáde kọ́kàn kọ lẹ́tà fún mi pé ọba Solomon má ṣe lórí ìjọ wa mọ́ o. Ẹrù kó lórí mi nìyẹn. Màá lè fèsì eléyìí tí mo fèsì mi. That is life. Àsọ̀rọ̀ èsè bí nǹkan tọ́lọ́run ò lọ́wọ́ sí. Adùn ṣe bí nǹkan tọ́lọ́run lọ́wọ́ sí. Nǹkan tó wà níbí ó pọ̀ gan. Ẹ ò lè rí owó fi rà, kò sí bílíọ̀nù náírà kan tó lè rà, kò sí tíṣà kan tó lè kọ́ yín láyé. Nǹkan tó wà níbí bí. Tí bá bá yín rẹ́rìn, mo kàn bá yín rẹ́rìn ni. I know what I'm doing. Mo kàn jẹ́ ẹ̀dá kan tó fẹ́ kí gbogbo inú ènìyàn máa dùn. Bọ̀ nínú ibi tí mo ti ń pa yín lẹ́rìn yẹn, òtítọ́ kì í síbẹ̀ o. Òtítọ́ ṣe kíni? Ó kì í síbẹ̀ fún ìwọ torí ẹ bá fẹ́ pé ni o. Ìwọ tó bá fọ̀rọ̀ mi sí yẹ̀yẹ́ kó pa á. Yes, mo ti fẹ́ máa lọ. Fún àǹfààní ìwọ tí ò tí ì ní nọ́mbà ìjọ ọmọlúwàbí, tó bá fẹ́ dá ifá, kó máa sanwó. Àwa ò kí ń dífá lọ́fẹ̀ẹ́ o. Tí bàbá ẹ bá rọ̀ mọ́ nǹkan tá a ṣe ní ìjọ ọmọlúwàbí tó dẹ̀ fẹ́ dá ifá, tó fẹ́ bá ifá ní gbólóhùn, WhatsApp number tó máa pè, tó máa send voice message sí rẹ̀. Àwa ò kí ń gbé kọ́ọ̀lù o. I send voice message. WhatsApp number ìjọ ọmọlúwàbí rẹ̀, babaláwo ìjọ ọmọlúwàbí 091 18 73 9878. Tó bá fẹ́ bá ifá ní gbólóhùn, tó bá gbàgbọ́ ní inú ifá, tó dẹ̀ gbàgbọ́ nínú ọba Solomoni, tó dẹ̀ gbàgbọ́ ní ìjọ ọmọlúwàbí,
wípé a ò lè tàn ẹ́ ní kó wá o. Tí o bá mọ̀ pé a lè gba ẹ, má wá o. Tí gbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ ẹ by force anybody wá síbí o. Àwa máa ń ta òtítọ́ ni o. Àwa ò kì í fún èèyàn lọ́fẹ̀ẹ́ o. 091 18 73 9878 WhatsApp number Ìjọmọlúwàbí nìyẹn. Tí ọ̀rọ̀ ayé ẹ bá wá rújú, tí ohun ẹ kí iyì ẹ kó sí, ó ní àwọn àṣírí kan tí ó wà nínú YouTube mi. YouTube handle mi ní OBA SOLOMON AGBAYE 1. Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe, kẹ́ lọ máa wo àwọn fídíò tí mo ti ṣe. Àwọn àṣírí kọ̀ọ̀kan wà níbẹ̀ tí ìwọ náà tí agogo orí ẹ lè fi sí. Àwọn key kan wà níbẹ̀ torí ẹ máa fi sí. Ẹ lọ sí YouTube mi, ẹ lọ subscribe síbẹ̀, gbogbo àwọn fídíò yẹn wà lè máa rí tí bá ti upload ẹ̀. So bó ṣe rí nìyẹn o. Audrey Ọláìtàn Ayọ̀dèjì ó ní business strategy. Yes, it's true. Business ni. Àwa ò sin Ọlọ́run ní Ìjọmọlúwàbí o. Àwa wá ṣe business ni. A fi ààyè wa sílẹ̀ láti wá òtítọ́. A dẹ̀ wá tà fún yín. We are not serving God in Ìjọmọlúwàbí. We don't believe in prayer as a answer. We believe in your step. Step tó bá take láti fi jẹ́ ènìyàn. Àwa sin Ọlọ́run ní Ìjọmọlúwàbí. Àwa ń ṣe business ni. Torí mà ní yóò purọ́ business strategy. Yeah, it's a business. Everything in this world is a business. So business ni ẹ purọ́. So bó ṣe rí nìyẹn. Àwa wá ṣe business ni. The number is 091 1873 9878. But don't mind them, Jerry. No. We need to tell them the truth. You know that I like to say truth. Engineer Bayo. I better sọ òtítọ́ fún wọn. Ẹ bá sọ pé business is a business o. Because ibi tí èèyàn bá ti ń ṣe ló máa ti jẹ. Iṣẹ́ ti wá ní pé ká máa gbá research kiri. Ká wá òtítọ́ jáde. Tó bá ní ẹni tó bú pa tí okó ẹ̀ wú, àwa lè bá ẹ wá ẹni tó máa bá ẹ treat ẹ pẹ̀lú ewé àti egbò. Tó bá rí ẹni tó ní egbò àdá ìjìnà, àwa máa lọ find out ẹni tó ní kíní yẹn. Agent làwa o. A máa test ẹni yẹn, àwa máa fowó tiwa, a máa fi wá, a máa wọnú ogbó lọ, a máa lọ wá àwọn èèyàn gidi jáde. Àwa máa wá tà fún yín. Bá ṣe ṣe ní business ni wọ́n purọ́. So ìwọ tó bá mọ̀ pé o nígbàgbọ́ nínú business wa, WhatsApp number Ìjọmọlúwàbí rè o. 091 1873 9878. Tó bá mọ̀ pé o nígbàgbọ́ nínú business wa. So lẹ́yìn yẹn, tó bá mọ̀ pé o wà boring àbí o fẹ́ jẹ́ kí iyì ẹ kó sí, wọn ò fẹ́ ọlá destiny. Ayé ò fòótọ́. But àwọn kan náà sì fẹ́ o. Àwọn kan náà wà láyé tó fẹ́ òótọ́ yẹn because àwọn èèyàn ra òótọ́ lọ́wọ́ mi gan. Mi ò lè parọ́ fún yín. Business mo ń move gan. Torí tí bá ń purọ́, nọ́mbà ló wà ń bí yìí o. Àwọn nọ́mbà náà kọjá síbi tí wọ́n ti dá lóhùn yìí. Àwọn nọ́mbà la kọ yìí o. Àwọn èèyàn wọ́n patronize wa gan kì í ṣe kékeré o. So business yẹn move. Business òtítọ́ yẹn ó move gan. Àwọn tó taste ẹ̀, they know the value. Àwọn èèyàn, àwọn tó taste òtítọ́ yẹn wọ́n mọ value yẹn. Àwọn tí ò mọ̀ ni ò mọ̀. Àwọn tí ò dẹ̀ tí ì mọ̀ yẹn wọn ò rí ṣe ló fà. Ló fà tó fi criticize. Tó bá ti rí ṣe àwọn náà máa wá. Time tó bá rí ṣe
wọ́n máa wá wípé jẹ́ ká tẹ̀lé test ọba Solomon bóyá irọ́ ló ń pa ń bẹ̀. Wọ́n máa rà gbogbo iná lẹ máa rà ẹ̀ ní choice. Tẹ́ ẹ bá rà lénìí, ẹ rà lọ́la. Tẹ́ ẹ bá rà lọ́la, ẹ rà lọ́wọ́ àwọn ọmọ wa. Àwọn ọmọ wọn yín máa rà lọ́wọ́ ọmọ wa. Ó ṣú ọ̀ fún mi pa. Gbogbo yín lẹ́sìn máa gbogbo yín ní iye ẹ sì máa padà sí wípé àṣé pé mo ti sọnù látijọ́ yìí kí n padà sílé. Ṣẹ́wọ̀n pé èmi sì kàn dín kan lọ́wọ́. Mo lọ jó ní ṣọ́ọ̀ṣì lánàá, mo máa tún jẹ bọ́ lọ́la. Ìkan dín kan lọ́wọ́ lọ́dọ̀ mi. Tàbá dẹ̀ rí àfáà tó ń kọ́ mosque kó jẹ́ kí n gbọ́, wọ́n fún ẹ lówó kó fi parí mosque yẹn. Bọ̀ tó bá ti purọ́ ní mosque yẹn, ikú pa á. Àwa ò kí ń purọ́, reality ni. A máa sọ reality fún ẹ. Bó ṣe rí nìyẹn. Tó bá ní any condition, problem, tí o ti wá solution sí lọ́tùn lósì tí o ò rí, wọ́n kàn DM mi kó sọ problem yẹn fún mi. Tó bá yẹ pé nǹkan tí máa bá ẹ wá ẹni tó máa bá ẹ fix the solution yẹn, màá sọ fún ẹ. Tó bá yẹ pé nǹkan tí mi ò lè rí, màá sọ fún ẹ pé mi ò mọ̀ pa ẹ, mi ò dẹ̀ lè rẹ́ni tó lè bá ẹ sí. That is King Solomon for you. So business là wá ń ṣe. So bó ṣe rí nìyẹn o. Ẹ̀yin Mùsùlùmí Ìlọrin, ẹ jọ̀ọ́. Ẹ bá wa dáríjì ta ni Ọlọ́run. Ọlọ́run náà dáríjì ẹ̀yin náà o. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ bá àwọn ọmọ kéékèèké tó wà nínú yín sọ̀rọ̀. Wípé kólúkálùkù kò fi tiẹ̀ ṣe tiẹ̀. Ẹ̀yin Kristẹni, ẹ bá àwọn ọmọ kéékèèké inú yín sọ̀rọ̀. Kristẹni, Mùsùlùmí, oníṣẹ̀ṣe, ẹ jẹ́ kí ìfẹ́ jọba. Ìfẹ́ là kọjá òfin. Ẹ̀sìn, nǹkan tó gbàgbọ́ is your own personal, not for everybody. But ìjẹ́ ọmọ ènìyàn ó ṣe kókó láàárín Kristẹni, Mùsùlùmí àti oníṣẹ̀ṣe àti kèfèrí. Ìjẹ́ ọmọ ènìyàn ṣe kókó. Humanity is the best key. So ẹ má jẹ́ kí a kó ìgbàgbọ́ wa, ẹ̀sìn wa pọ̀ mọ́ ìjẹ́ ọmọ ènìyàn wa. Ìjẹ́ ọmọ ènìyàn dúró lọ́tọ̀, ẹ̀sìn dúró lọ́tọ̀, ìgbàgbọ́ tó nǹkan tó gbàgbọ́ nínú ẹ̀ dúró lọ́tọ̀. Nǹkan tó gbàgbọ́ nínú ẹ̀ kò kàn mí. Nǹkan tí mo gbàgbọ́ nínú ẹ̀ kò kàn ẹ́. Nǹkan tó gbàgbọ́ nínú ẹ̀ tó ń wọ̀kì fún ẹ, ó lè má wọ̀kì fún mi. Nǹkan tí mo gbàgbọ́ nínú ẹ̀ tó ń wọ̀kì fún mi, ó lè má wọ̀kì fẹ́ yìí. So ẹ jẹ́ ká fi níwọ̀n ìgbà téèyàn bá ti ń ṣe nǹkan tó bá ti hurt ọmọlàkejì ẹ̀, ẹ fi lè jẹ́ kó máa ṣe nǹkan tó bá wù ú. Ṣùgbọ́n tó bá hurt ẹni kó kígbe jà pé lágbájá yẹn kọ́ o fẹ́ lò mí o, o fẹ́ ṣe gbá tó bá ti hurt ẹ, fi sílẹ̀. Nǹkan tó wọ̀kì fún ẹ kò wọ̀kì fún mi. Nǹkan tó wọ̀kì fún mi kò wọ̀kì fún ẹ. So that is the key of life. So ẹ̀yin tí ẹ jà lórí social media, ẹ lọ stop ẹ. Ẹ fi ọpọlọ yín ṣe nǹkan tó dáa. There is a lot of things tó lè ṣe lórí internet tó lè fún ẹ lówó. So èbúbú yín owó ló ń jẹ́ fún èmi o. Ó ṣe é ṣe kẹ́ má mọ̀. Tẹ́ bá comment, bẹ́ẹ̀ ṣe comment yìí, ipò onírọ́ ní ẹ̀ yìí, owó ni lọ́dọ̀ mi. That is why màmá ṣe nǹkan tẹ́ máa fi bú mi. Mi ò ní ṣe nǹkan tí ẹ̀ ní fi bú mi. Gbogbo nǹkan tí bá ṣe pátá owó ni. Bẹ́ẹ̀ ṣe ń bú mi yìí owó ni. Bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà fún mi owó ni. Kò sí lè tẹ́ ṣe owó ló máa jẹ́ fún mi. Bẹ́ẹ̀ ṣe ń criticize mi owó ni. Okay? So that is life. So ìwọ náà wá nǹkan tó máa ṣe lórí internet. Ilé tẹ́ máa fi máa bá ara yín, tẹ́ máa fi bú ara yín. Lu ọpọlọ ẹ pé kí lèmi náà lè máa ṣe. Owó ti padà sórí internet. Owó gan ò sí nínú ilé mọ́. Gbogbo owó àgbáyé ti padà sórí internet. YouTube wà níbẹ̀, Facebook wà níbẹ̀, Instagram wà níbẹ̀, TikTok wà níbẹ̀. Ìwọ wà níbẹ̀ ó ń criticize. Yóò níṣẹ́ ni. Tó bá kàn tẹ̀ jẹ́ pé o lè máa ṣe lórí live lọ máa ṣe. Bí o bá ju 20 naira 10 naira wọlé. Mi ò dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè rí mi kí preach ìjọmọlúwàbí fún yín pé kí wá darapọ̀ mọ́ ìjọ wa. A ò fọ́mọ ìjọ. Èèyàn 10 ti tó ní ìjọmọlúwàbí. Èèyàn 10 péré ti tó mi. Bọ̀ káwọn 10 yẹn sóríire. Ó tán. Mi ò fẹ́ ọmọ ìjọ. Kò síbi tí ọmọ ìjọ mi ò sí ní gbogbo àgbáyé. Ọmọ ìjọ mi wà ní Amẹ́ríkà, wà ní London, ó wà ní England, ó wà ní Cameroon, all over the world.
ẹ ò ní ìdàtí wá sí ṣọ́ọ̀ṣì, ẹ ò ní ìdàtí wá sí ìjọmọlúwàbí. Níbi tí ẹ wà yẹn, ẹ máa hùwà ìjọmọlúwàbí. Tẹ́ bá ti ń hu ìwà ọmọlúwàbí, ẹ di dọ́mọ ìjọ nìyẹn. Ẹ sọ, kò ṣe dandan kí ẹ máa wá ṣọ́ọ̀ṣì every Sunday. That is the key of life, man. Escolopedia, retaniculation. Royal, mìọ́ topologicality. Ọba àgbáyé tún lọ. So mo máa tún pe nọ́mbà yẹn fún yín lẹ́ẹ̀kan sí. Ẹ lè patronize wa dáadáa. Ìwọ tó bá gbàgbọ́ nínú aláwo, tó fẹ́ bá Ifá ní gbólóhùn, nọ́mbà ìjọmọlúwàbí lẹ́ẹ̀kan sí lélẹ́yìí. Ó máa ń sanwó kọ́ tó dífá fún ẹ. 09118739878. 09118739878. God bless you all. Ní orúkọ Ọbàtálá Ọbàtásà, ẹ̀mí yàgùn ẹ̀ ní sórí gbogbo àdáwọlé wa pátá àyọrísí rere. Ẹ̀mí ìṣọ̀kan, ẹ̀mí ìfẹ́ tó jinlẹ̀, Ọlọ́run gbé sínú gbogbo àwa tí a jẹ́ ọmọ Yorùbá àti gbogbo àwa tá jẹ́ ọmọ Nàìjíríà lápapọ̀. Ní orúkọ Ọbàtálá, ó dàṣẹ. Ire o.